Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o gbogbo ọmọ kóòtù òjíire. Mo kí yín ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. Èmi ọmọ yín náà ni àbúrò yín, olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwaṣọ. Èmi náà ni mo tún ṣe sàlámù àlékún sí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń wò mí, mo bẹ̀ yín ni mi ò fakọ sí. Ẹ bá mi subscribe sí YouTube channel mi. Ẹ dẹ̀ bá mi share program mi kẹ́ dẹ̀ bá mi tẹ like. Lórí ọ̀rọ̀ yìí náà ni o, lórí bó ṣe ń lọ. Pàápàá lórí ọ̀rọ̀ Awíkonko. Gbogbo àwọn tí wọ́n bẹ májàsọ́lá tí májàsọ́lá bá gbẹ́bẹ̀ àwọn tó kù ń kọ́ ìbéèrè ni. Now ẹ jẹ́ ká jọ débẹ̀, ẹ jẹ́ àjọgbọ́ ilé látẹnu Mr Wisdom àbúrò Chief Dr Honourable His Excellency Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà aka Alápàjì1 óyá. onímọ̀ yí ọmọdé lára fènìṣẹ́pọ̀ wọn ò fènìṣẹ́pọ̀ ní bára rẹ̀ ṣàánú ọmọ gbọ́họ ọmọ gbọ̀họ ọmọ gbọ̀ngbọ̀ tí ń yọ kìtì lẹ́yìn oòrùn. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n láǹfààní tí wọ́n ń pè mí lórí ọ̀rọ̀ Awíkonko pé kájèwùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ lórí ọ̀rọ̀ Awíkonko. orí kí la fẹ́ ṣe sí ká bani lórúkọ jẹ́. èní ọ̀dà bí àná àná ọ̀dà bí òní ní mú babaláwo dáfọ́ ọ̀rọ̀ rún. Bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a gbọ́ lánàá ó jẹ́ irọ́ lónìí látàrí wípé àwọn tí ń bẹ lánàá ò ṣàtúnṣe ọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ mẹ́lòmíì ó sì dodidi ọ̀rọ̀ ló fi jẹ́ pé bọ́rọ̀ bá lọ kátàkátọ̀ kó má bàa dẹrun nídìí nítorí tá a bá tátà bá tọ̀ ọ́ a máa dẹrun nídìí àrọ́mọdọ́mọ èèyàn sì ní nígbà tí wọ́n pe bàbá yín ní nǹkan báyìí kí ló dé tí bàbá yín ọ̀jà sí. ẹlòmíì ọmọ wò pé ṣé ẹ wá sọ fún Awíkonko tẹ́lẹ̀ lọ́dọ̀ tèmi àti Awíkonko èmi a máa pe Awíkonko gbogbo èèyàn tó mọ̀ mí wọ́n mọ̀ pé peacemaker ni mí. bí n bá pe Awíkonko rárá màá pe Awíkonko more than 50 times. Mélòó lẹ gbọ́ 50 times? ìgbà tí mo rí pé ọ̀rọ̀ yìí Awíkonko dìdí sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi pé I think you are a blind follower. tó ṣe pé ọ̀rọ̀ tí ó lẹ́rìí ni tí mo wò pé well àmọ́ lábẹ́ pàtàkì àtòdodo ọ̀rọ̀ yìí ti pín sọ́nà tó pọ̀. lóòótọ́ olóyè májàsọ́lá ló bú àmọ́ àwọn tó competition àwọn tí a lè pè ní májàsọ́lá lovers ni wọ́n competition ìwọ̀nba ni ti olóyè májàsọ́lá nú ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo Ìgbòho dáríjì rárá. lọ́jọ́ kìíní àná mélòó nù ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí lẹ láǹfààní lẹ pé Awíkonko lẹ sọ fún pé tẹ̀ ẹ́ jẹ́jẹ́. wọ́n ń pè ẹ́ ṣùgọ́mù onírìndìnrìndìn ló ń jẹ́ àti wèrè àti sùn ẹ̀gbẹ́ ọmọ ìyá àgọ̀ kan náà ní gbogbo wọn ọmọ lágídò ní bàbá tó bí wọn lọ́mọ bí wọ́n bá ń sọ fún ọ wípé bẹ́ẹ̀ tiẹ̀ rí ọmọ wípé àṣejù rẹ̀ pọ̀ jù ní ọ̀padà kẹ́yìn ọ̀rọ̀. nínú ẹni tí mo máa ń láǹfààní láti gbìyànjú wípé ọ̀sáwò ìwòrìwò ohun abádìjọwò gẹ́gẹ́ ní ń gún ń pe tọ̀sún ń pe tòsì wípé ẹjẹ́ àṣẹ báyìí kájọ fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ àgbájọwọ́ la fi ń sọ̀yọ́wọ́ kan ò gbẹ́rù lórí ahọ́n àtẹnu wa máa gíra wọn jẹ bí wọ́n bá bára wọn jà wọn a sì yanjú ẹ̀. àmọ́ kí la bá débi ọ̀fẹ́ pa mí ó ránṣẹ́ kú sí mi a sì dúpẹ́ àwọn àjọ ọlọ́pàá ti dá sọ̀rọ̀ yìí ta ló fẹ́ para wọn. ó sì rí àwọn petition tó wà wájú Awíkonko wọn láǹfààní láti ka díẹ̀ fún wa. lára rẹ̀ eléyìí ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni 4 December 2023. The Assistant Inspector General of Police, Police Zonal Force Headquarters, Zone 11, Osogbo, Osun State. Dear sir, criminal defamation of character and conduct likely to cause the breach of peace against one Mr. Adeoye Abefe Owolabi aka Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Petition eléyìí ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni o. Ṣẹ́gbọ́n. We act as solicitor to Mr. Ọlárẹ̀wájú Tajudeen Abubakar, popularly known and called Ọba Ògbóni Àbáláyé. ọ̀tọ̀lélẹ̀ yìí ìmí náà tún wà ń bẹ̀ tí ó tún jẹ́ ara àwọn petition yìí tí ń láǹfààní tí màá tún ka ẹni tó kọ ilé yìí tó ṣe wípé kò ń ṣe ọ̀nà kan lọ̀rọ̀ yìí wà
eléyìí kà wípé 30 November 2023 ni wọ́n kọ eléyìí. Eléyìí náà kọ wípé dear sir, criminal defamation of character and conduct likely to lead to breach of the peace. Mr. Akanda Ọrọ Awinkoko, we solidate to Ìfẹ́lódùn Àpapọ̀ Yorùbá Association. Àwọn ni wọ́n tún kọ eléyìí. Orí Alhaji Yusuf Adépọ̀jù tí wọ́n náà ń bẹ́ẹ̀. Ẹ jẹ́ bá wa ṣí ẹ̀. Àwọn tàwọn ẹlòmíín náà ń bẹ́ẹ̀. Tá a bá wá láàsọ fọlọ́yè Májàsọ́lá wípé ẹ dákun ẹ bá wa bẹ àwọn Májàsọ́lá lovers tó lóye Májàsọ́lá bá ní báyìí làwọn ó ṣe wọ́n bẹ̀ wọ́n gbọ́ àwọn tó kù ń kọ́. Ló fi jẹ́ wípé orí bí wọ́n bá ń tì ọ́ dákun mọ́ tìra rẹ̀. Láyé yìí ọ̀rọ̀ ó ṣòro sọ, ọ̀rọ̀ tóbi, ọ̀rọ̀ ní máa ń yọ obì lápò náà ní ọ̀sìn yọ idà nínú apó. Ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ṣé ó yẹ kí lídà ṣé lídà àwọn ọmọ rẹ̀ orúkọ wo ni kí wọ́n dé bá lọ́jọ́ iwájú. Ó ní àwọn tó sọ bẹ́ẹ̀ ni ò pé. Orúkọ wo làwọn ọmọ sọ pé bàbá àwọn fi ilẹ̀. Nígbà tó bú lídà tó dìfẹ́ mú lídà wọ̀ sí láyé àwọn gbèrè ọmọ Yorùbá. Ló fi jẹ́ wípé ẹ jẹ́ àmọ́ ohun tá a bá máa sọ lórí cyberspace. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí wàhálà ni máa ń dálẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó o bá ti mọ̀ wípé you can't defend in the court of law, never you say it. Ọ̀pọ̀lọpọ̀ petition ló ń bẹ nínú fóònù yìí tí wọ́n fọwọ́dù sí mi táwọn àjọ ọlọ́pàá tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ìwòyí àná wọ́n ti gbé Awíkoko jáde wọ́n pàdé èdè ẹ̀ káàkiri lọ sáwọn ibì kọ̀ọ̀kan. Ló fi jẹ́ wípé ayé yìí mọ́rìíra rẹ pé èmi mo mọ̀rọ̀ sọ, mọ́rìíra rẹ pé èmi mo da tó yìí, má sì wò pé mo lè dáyé mi ṣe. Ìdáyé ṣe ló bí gbogbo eléyìí pé gbogbo tẹ́nìkan bá sọ lágbájá kan ní mọ̀ fún kò kí ni lágbájá yẹn ṣe fún ọ tó fi mọ̀ fún kò. It's less concerned about your life. You have your own life to live. Likewise, Olóyè Májàsọ́lá has his own life to live. Àìmọye ìgbà ni mo kó Awíkoko kódà màá tún ráwọn èèyàn sí pé ẹ bá mi bá Awíkoko sọ̀rọ̀ pé kí wọ́n stop ẹ̀. Tábà ní ṣé ìgbà yìí làárọ̀ tarúgbó sunkún ọkọ. The last time tí Awíkoko kọ kíní sí mi June láti sọ̀rọ̀ kẹ́yìn. I watched your program about my nothing but sign of respect that you guys took us special. Nobody is looking for either love or trust of anyone since some of you are too blind to the truth. Too blind to the truth. That is me. I thought you will be wise enough to know the meaning of what I did. That is me. I have done my part for Igbo in every and available aspect within my strength. I have shown love when needed, pity when needed. I have support and defend him in a very areas as well. I took measures that does not meant for me, but I will never be a blind follower. I will only wish him the way best in life when I don't need eye service like others, but maybe later in his life, he will discover who is the real friends and friends amongst enemies. I don't feel any one of you guys. I don't feel any one of you guys, and I will never feel anyone. You know why? I'm always truthful, sincere, honest, loyal, strengthened, forward, virtual, direct in all I do. Díẹ̀ nìyẹn, Awíkoko dìde kọ sí mi ni. Mo sì ní okay, no problem. Àtìgbà yẹn mo sì ti wò pé ó dà. Problem ti wá wà báyìí. Gbogbo àwọn èèyàn ló mọ̀ mí wípé mo jẹ́ èèyàn kan tí ò fẹ́ wàhálà, tí ò fẹ́ jọ̀gbọ̀n. Nítorí tí wàhálà bá dé, ìfòòró ẹ̀mí ló dé. Èèyàn tó bá rí dààmú mọ́ sọ pé ò rí ọnu nítorí wọ́n jọ ń kẹ́gbẹ́ ni. Orí Awíkoko has a lot of obstacles and challenges ahead. Tẹ́lẹ̀ gbogbo àwọn justice kan wà tó yẹ pé ńgbà tí ó ṣẹ̀ síbẹ̀, olóyè ló lọ síbẹ̀ ló lọ dọ̀bálẹ̀ tó bí àwọn justice tí wọ́n fi lẹ̀. Àìmọye kéèsì tó yẹ pé olóyè
ni mo ń bá Awíkoko yanjú ṣé ẹ̀. gbọ́. Wá bí mi lónìí ta ni ó yanjú eléyìí. Àwọn èèyàn wà o, kò sí irú Ọlọ́run nìkan ni ò sí, irú èèyàn pọ̀ jaburata, àmọ́ ta ni ẹ máa ń kìgìrì pé lágbájá tún ti ṣeun báyìí. Ó rí ẹni tá a wá ń láǹfààní tá a jọdọ̀ rẹ̀ tó wá nípa wá ń léwó ogun sí ni. Níjọ́ tí Awínkoko ti sọ pé bí kò ṣe ga tó ni ó ṣe jábọ́lẹ̀ lórí kíni. Ṣé ẹ fẹ́ra yín, ẹ gbàyàwó lọ́wọ́ ara yín ni àbí kí ló dà yín pọ̀? Gbáwèrè mi ò gbáwèrè, gba bẹ́ẹ̀ mi ò gbá bí yìí, bí náà bá wò ní kálukú ó sì ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Níjọ́ olólóyè Mọ́jàsọ́lá bọ́ síta tó darúkọ yín. Àmọ́ bó bá ṣe pé èèyàn kan ń bu yín nínú àwọn agitators, face him squarely and fight it. Èèyàn kan pè mí wípé àwọn agitators tó ń búyàn kan jẹ́ kó arrest wọn, mo ní they can arrest anybody because I've never insulted or defamed anyone. Agitators tó bá bú anybody, go for him or her. I'm less concerned about that. Ori, Awínkoko has a lot of obstacles and challenges. These are the new updates. Àkànbí, ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá. Ẹ̀yin ìyá yìí bàbá, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o. Àkọ́kọ́ kí n bẹ̀rẹ̀ láti orí àwọn tí wọ́n sọ wípé ṣé olórí nìyẹn, ẹnu gógó ló máa kan wọ́n. Gbogbo àwọn tó wò pé àwọn lè sọ̀rọ̀ sí Ìgbòho, ẹnu gógó máa ṣe kíni? Ẹnu gógó máa kan wọ́n. Nígbà tí máa yìí sọ̀rọ̀ sí Ìgbòho, wọn ò rọ́rọ̀ sọ gbà yẹn o. Ó wá dé sí eṣinṣin jẹ elégbò, gbáriwo elégbò wa padà ṣe ìṣeṣe, gbogbo yín wá sunkún. Ṣé gbogbo ẹ̀yin tẹ bá ti ń sọ wípé nǹkan tó ṣe é da, àbí tẹ bá ti rò pé lè bú òòṣà, ń rọ kéèsì ẹ̀ lọ́wọ́ sí ni because kò sí ohun tó kàn Ìgbòho. Náà ẹ pariwo ẹ̀bẹ̀. And I think that is the only solution fún nǹkan tó wà nílẹ̀, ẹ̀bẹ̀ ni. Kì í ṣe kẹ́ máa tapo sí pé lágbájá ṣe kinní kan tàbẹ̀dó ṣe kinní kan. Ẹ̀bẹ̀ táwọn kan ti sọ pé ká bẹ̀bẹ̀, ẹ̀bẹ̀ yẹn náà ni kẹ́yà máa bẹ̀. Bọ̀ tí pé fẹ́ máa sọ pé ṣèbí lágbájá ṣe kinní kan tàbẹ̀dó ṣe kinní kan, ìyàlẹ́ túbọ̀ fẹ́ fi jẹ Awínkoko. Ẹ̀yin tẹ bá mọ tó wà lọ́rùn ẹ̀, èmi tí mo wà mẹ́rin tèmi náà wà lọ́rùn mi o. Málámadé pọ̀ jù ó ti ní kémi náà fún kiri ìṣó. So tèmi náà wà lọ́rùn mi o. Ẹ̀yin 14 media tó dẹ́kun, ẹ̀yin náà máa guest ready. Ó ti lẹ́yìn Lady K, ó kó ẹ̀yin 14 kan. So gbogbo yín ẹ tètè bẹ̀rẹ̀ sí máa crack brain yín kẹ́ máa wẹni tó kù, tó kàn nínú yín. Èmi mo ìwà yín sí mi ò fọ́ o. Mo stand by, mo gallant. Mo gallant. Kéèyàn pé èèyàn 50 times kó sọ fún yàn pé bọ́lẹ̀ lórí kinní kó dẹ̀ takú sórí kinní yẹn. Ó lẹ́tìkẹ́. Ẹ̀yin ìyá yìí bàbá, ẹ jẹ́ wá ra body cream tó gbásìkì tó mú yes. Oyindamola Pokno, ó gbégbá orókè best cream production last year, ó tún gbé this year. Ó dẹ̀ ṣọ́ pé lágbára ọ̀la wa náà la tún máa gbé next year. So ẹ wá ra cream tó dáa, ẹ tún skin yín ṣe, mi fẹ́ kí fídíò ìgò. Lẹ́yìn yẹn, ẹ má gbàgbé, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣẹ́wó, ẹ pè mí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ògùn diabetes, tá mọ̀ sí ìtọ̀ ṣúgà, high blood pressure, àti bẹ́ẹ̀ láti ti jẹ̀díjẹ̀dí, waist pain, back pain, tẹ́lẹ̀ jòkó. Mo ìwà yín sì kò sí iṣẹ́ àti mo lè fi fẹ̀yìntì. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo jòkó, mo gallant. So iṣẹ́ ọwọ́ àgbo tí mo ti ṣe kíni tí mo ti gbé lura dáadáa kí n tó kúrò lé mi. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tún bọ́dì yín ṣe, tẹ́ fẹ́ lo àgbo tó dáa, ẹ pè mí kí n fún yín phone number iléeṣẹ́ T-Health Natural Herbal. Ẹ̀yin tẹ́ fẹ́ lo cream, Oyindamola ló lè ṣe. Ẹ̀yin tẹ́ wá fẹ́ ṣẹ́ owó, Lady K ló máa fún yín ní referral code àti app tẹ́ máa lò láti Canada sí Nàìjíríà, láti America sí Nàìjíríà. Tẹ́ bá dẹ̀ ti sẹ́ndì 250, ẹ máa gba $30. Ẹ̀yin tẹ́ bá wá ní 1 or 2 things tẹ́ bá fẹ́ discuss pẹ̀lú mi, ẹ pè mí lórí WhatsApp number mi tẹ́wọ́ lójú screen. Ojú òní ti wà wá, àjọ lájọṣepẹ́ o. Orí akọ Awínkoko yọ kí lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa pátá àti Lady K. Kó jẹ́ ẹ̀kọ́ fún mi. Mo kẹ́kọ̀ọ́ nínú ìrìnàjò Yorùbá Nation. Ojoojúmọ́ ni mò ń kẹ́kọ̀ọ́ tí mò ń gbọ́n sí. Ojoojúmọ́ ni mò ń kẹ́kọ̀ọ́ tí mò ń gbọ́n sí nínú ìrìnàjò Yorùbá Nation. Tí ogún bá jẹ lọ, ọgbọ̀n á jẹ bọ̀. Òun làwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀. Àwọn t'Awínkoko respect pé wọ́n lè gbé kéèsì dìde sóhun, gbogbo wọn gbé dìde ni. Tẹ́ bá ń gbọ́ unbelievable, òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. Unbelievable, kò believe ẹ̀. Ó dẹ̀ ti wá rí nísìn pé the only solution fún òun láti bọ́ bẹ̀. Òun ní kọ́ lọ máa bọ́ òun bẹ gbogbo fáǹsì Májàsọ́lá àti Májà. The only solution tó lè fi bọ́ bẹ̀ nìyẹn. Láì jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run má jẹ́ kó pẹ́ níbẹ̀ yẹn o. Ọlọ́run má jẹ́ kó pẹ́. So gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé nífẹ̀ẹ́, ẹ lọ máa bẹ̀bẹ̀ ní o. Ẹ má fi kú o. Ẹ má proof pé mọ̀rọ̀ sọ o. Ẹ má ṣẹ́nu ṣùtì o pé ṣé olórí nìyẹn. Ṣé ti gbọ́?
bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun gan, mo dúpẹ́ lọ́wọ́ ìyá yìí bàbá o. Èmi náà tún ní Lady K Ìfẹ́olúwa show. Tẹ bá wò mí for the first time, ẹ bá mi subscribe sí YouTube mi, ẹ tan notification bell yín, ẹ bá mi tẹ top up lágbára Ọlọ́run, àníjọ ṣìṣe, àníjọ ṣìwí, àníṣìsọ, àníṣìlẹ̀tẹ̀. Ìwọ̀nba díẹ̀ tó kù kọ́dún kó parí, ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. Mo wá bẹ̀ yín, àwọn àkàndá ọmọ wọ́n fẹ́ ṣe praise night ní Ògbómọ̀ṣọ́ Blind Center School ní on the 8th of December. So à ń gba owó fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. So ẹ̀yin tẹ bá fẹ́ fi owó sí inú account, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ message mi lórí WhatsApp number mi tẹ bá fẹ́ fún àwọn àkàndá ọmọ lówó from now títí di on the 8th of this month ni o. After on the 8th kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́, on the 8th gangan ló fẹ́ ṣe praise night yẹn. So ẹ pè mí lórí WhatsApp number. Ojú ò ní tẹnikẹ́ni nínú wa o. Àjọṣepẹ́, àjọṣọdún ayọ̀, ire o.